ìròyìn láti ilé-iṣẹ́ àtótó-arére online tv. Olóyè kan tí wọ́n jí gbé nípínlẹ̀ Kebbi ti dágbére fáyé lákàtà àwọn ajínigbé. Olóyè ìlú Kenya tó wà ní agbègbè Wàságù nípínlẹ̀ Kebbi, Alhaji Isa Daya, tí wọ́n jí gbé ní ìròyìn ti fi múlẹ̀ wípé ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra báyìí lẹ́yìn tí àwọn ajínigbé jí gbé lálẹ́ ọjọ́ àìkú. Ìròyìn tó tẹ iléeṣẹ́ àtótó-arére lọ́wọ́ ní wípé wọ́n jí ẹni náà gbé pẹ̀lú àwọn ènìyàn 8 mìíràn nínú ìlú náà, tó ń ti gbìyànjú àwọn elétò ààbò bíi àwọn ọmọ ogun, àwọn ọlọ́pàá, àjọ ẹ̀ṣọ́ aláàbò ara ẹni láàbò ìlú àtàwọn ọdẹ ìbílẹ̀ tí wọ́n ṣiṣẹ́ pọ̀ láti dóòlà àwọn ènìyàn náà. Ó ṣeni láàánú wípé Alhaji Daya padà jáde láyé tó sì jẹ́ ìpè Ọlọ́run látàrí bí àwọn tó jí gbé ti ṣe dá àpá sí lórí lásìkò tó fi wà ní àkàtà wọn. Ẹ̀wẹ̀, ọ̀gá elétò ààbò lágbègbè ọ̀hún Usman Zaga fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn, tí ó sì wí pé àwọn elétò ààbò wọ̀yá àjà pẹ̀lú àwọn jàǹdùkú náà tí wọ́n sì dóòlà ènìyàn 8 tó ṣẹ́kù tí wọ́n jí gbé papọ̀ pẹ̀lú olóyè ọ̀hún. Bákan náà ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Nafiu Abubakar fìdí ìròyìn náà múlẹ̀, tí ó sì bà ọkàn jẹ́ lórí bí àwọn elétò ààbò bí wọ́n ṣe gbìyànjú tó, tí ó sì jẹ́ wípé nígbẹ̀yìngbẹ̀yìn ni wọ́n padà bá òkú Alhaji Isa Daya nínú igbó ńlá, pẹ̀lú àfikún wípé ìpàdánù Alhaji Daya sọ́wọ́ àwọn ajínigbé náà ló wáyé lẹ́yìn oṣù kan tí wọ́n ṣekú pa Ògúnnágbòǹgbò lẹ́ni lọ́rọ̀ tó tún jẹ́ sẹ́ríkóńgòbírí àti olórí ìlú Gatawa ìpínlẹ̀ Sokoto, ìyẹn olóògbé Alhaji Isa Muhammed Bawa. Fún ìdí èyí, agbẹnusọ àjọ ọlọ́pàá náà rọ ará ìlú láti máa fi ọ̀rọ̀ eléyìí tí ó bá ṣe pàtàkì nípa bí nǹkan ṣe lọ nínú ìlú tó àwọn elétò ààbò létí, lójú náà ti ṣe ìrànwọ́ fún wọn nínú ìwádìí wọn láti rẹ́yìn àwọn oníwà ọ̀daràn.